Praise the Lord. Hallelujah. Good morning, good afternoon. Ẹ jọ̀ọ́ mo bọ̀. Good afternoon, good afternoon. Good afternoon. Good morning. Ṣé dáadáa ni mo bá wa? Ẹ káàsán o. Ẹ káàsán o. Ṣé dáadáa ni mo bá wa? Mo kí gbogbo wa lórúkọ Jésù Kristi. Pé ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa. Ọ̀sẹ̀ ìṣelógo ló máa jẹ́ fún èmi àti yín. Ẹ já share program yìí ká tó máa lọ. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ̀. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run o, Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni ó tún gbéga o bí kò ṣe bàbá lókè? Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run, Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni ó tún gbéga o bí kò ṣe bàbá lókè o? Ta ni ó tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè ìgbàanì, ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tí a kò lè dá dúró. Mo gbé ọ̀gá o. Ọlọ́run tí a kò lè dí lọ́wọ́. Mo gbé ọ̀gá o. Ọlọ́run tí a kò lè dá dúró. Mo yìn ọ́ o bàbá mi o. Ọlọ́run tí a kò lè dí lọ́wọ́ iṣẹ́. Mo gbé ọ̀gá o. Ọlọ́run àìlópin ìwọ la fi yìn á. Tọpẹ́ wa fún gbogbo ṣẹrẹ láyé ènìyàn. Àjùbà rẹ̀ Olúwa wa. Ọba ayérayé jẹ́ kí ọkàn wa wólẹ̀ ní tẹ̀rẹ̀. Ẹ má lágbára o Ọlọ́run Mósè. Ẹ má lágbára o Ọlọ́run Orímọ̀ládé.
mi o ẹ má lágbára o Ọlọ́run Mósè ẹ má lágbára o Ọlọ́run Orímọládé èwe tí ọba ọ̀run kọrin dídùn bẹ́ẹ̀ ti lọ kọrin yìn Olùgbàlà ológo nínú ṣẹrẹ àlọlé sọ́dọ̀ Ọlọ́run lọ́nà táwọn bàbá rí wọ́n sì yọ nísinsìnyí ayọ̀ wọn làwa yóò rí. Ẹ jẹ́ á tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè àpáta ayérayé ibi ìsádi wa a gbé yín ga ní ọ̀sán ìgbà ọpẹ́ wa Jehovah gba ìyìn wa a dúpẹ́ fún orí ọ̀fẹ́ mìíràn tá a tún rí gbà ẹ̀yin náà ni o kò ságbára tá a ní kò sóhun tá a ní kò sóhun tá a jẹ́ gbogbo agbára láyé àti lọ́run ẹ̀yin nìkan ló wà lọ́wọ́ ẹ̀ Ọlọ́run gba ọpẹ́ wa mò ń lọ nínú prógráàmù yìí Jehovah máa bá mi lọ gbogbo ọkọ̀ tó máa rí fídíò yìí wò àtèmi tí mò ń sùn àtàwọn tó máa gbọ́ ẹjọ́ ṣayé wa láǹfààní orílẹ̀-èdè Nàìjíríà ìdọ́wọ́ rẹ̀ Ọlọ́run bá wa túnṣe o gbogbo àtúnṣe tá a nílò lórílẹ̀-èdè Ọlọ́run ẹ dá sí o ẹ wọnú àwọn ọkàn tó wà níbẹ̀ Ọlọ́run wọnú wọn lọ o gbogbo ogun bandit Olúwa bá wa dáwọ́ ẹ̀ dúró àwọn ọmọ yìí bàbá mi ó ti tó àkókò Ọlọ́run gba iṣẹ́ rẹ ṣe ẹ bá wa tú wọn sílẹ̀ o a fẹ́ gbọ́ ìròyìn ayọ̀ lórí àwọn ìránṣẹ́ yìí Ọlọ́run jó ṣe bẹ́ẹ̀ fún wa Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa ìrètí pípé a máa sọkàn láàárẹ̀ Jehovah ẹ bá wa dá sí o gbogbo alágbára tó wà nídìí ọ̀rọ̀ àwọn ọmọ yìí ẹ gbàgbára sọnù lọ́wọ́ wọn orílẹ̀-èdè yìí kó gba àlàáfíà ayé èmi àti yín kó gba àlàáfíà gbogbo ojú tó máa rí fídíò yìí tó máa ṣàmì tó máa ṣí ẹ ní mọ ìkorò ọ̀sẹ̀ yìí máa pé èmi àti yín ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ ọ̀sẹ̀ àlàáfíà ló máa jẹ́ bá a ti wọnú ọ̀sẹ̀ yìí kò ní di ọ̀sẹ̀ ẹkún fún wa ẹni tí ò fẹ́ rí mọ léèmí àti ẹ lórúkọ Jésù Kristi kò ní fẹ́ kún mọ bẹ̀ ẹ gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn kò ní jẹ́ pín tèmi àti yín ó ti bọ́ sọ́wọ́ báńdíìtì ó jáde kò wọlé mọ́ kò ní jẹ́ pín èmi àti yín orí wa ò ní gbàbọ̀dè àbọ̀ Ọlọ́run yóò dájú ayọ̀ la fi bẹ̀rẹ̀ oṣù yìí ayọ̀ lájọ fi làájá ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún yìí ayọ̀ lájọ fi parí ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi praise the Lord hallelujah praise the living Jesus hallelujah mo kí wa lórúkọ Ọlọ́run Mósè Orímọládé pé ẹ káàárọ̀ sà ẹ káàsán sà ẹ kúrọ̀lẹ́ ẹ kí ìdájí bóyá yín ṣe ń bọ̀ ni gbogbo àyèkáyè tó bá wa àlàáfíà Ọlọ́run kò ní fi wá sílẹ̀ àyèkáyè tí mo lè wà ipòkípò tí mo lè wà àyèkáyè tí mo lè wà èmi ò yìn ọ́ o bàbá ànípòkípò tí a lè wà lórílẹ̀‐èdè yìí o àyèkáyè tí a lè wà o ipòkípò tí a bá wà àwa ó ṣá máa yìn ọ́ o bàbá a máa yìn ni mo kí ojú tó ń wò mí ojú yóò ní fọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo fẹ́ sọ ká tó máa wọnú bíbélì wa lọ òun ni ọ̀rọ̀ àwọn ọmọ yìí ẹ̀yin president wa Olúwa kì í parọ́ o Olúwa kì í ṣèké àṣírí Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀ ẹ̀yin ni ẹ wà nídìí ọ̀rọ̀ yìí ẹ̀yin ni o orílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run gbogbo ẹni tó mọ Ọlọ́run pè dáadáa tó ti wádìí ọ̀rọ̀ yìí ẹ mọ̀ wípé àwọn ọmọ yìí ibì kan ni wọ́n wà àwọn kan ló kó wọn pamọ́ àwọn kan ló mọ̀ọ́mọ̀ ṣe é wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni o wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ti sanwó wọ́n ti ṣe gbogbo nǹkan tó yẹ kán gbà láti fi wọ́n sílẹ̀ kán máa lọ ní àlàáfíà ṣùgbọ́n wọ́n ń parọ́ fáwa wípé ó sì wà níbi tó yẹ kó wà wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ fi ṣe ọ̀rọ̀ olóṣèlú
ọ̀rọ̀ òṣèlú náà fẹ́ fi ọ̀rọ̀ àwọn ọmọ yẹn ṣe. Praise the Lord. Ṣùgbọ́n ẹni tó rán èmi níṣẹ́ ní tèmi sọ fún mi wípé àwọn ọmọ yẹn ti lọ o, wọ́n ti lọ o, wọ́n ti lọ o. Kì í parọ́. Ẹni tó pè mí bó ṣe rí gẹ́lẹ́ lówí yẹn. Ọjọ́ tí ìyá yẹn ṣe fídíò kejì, àkọ́kọ́ fídíò tí màmá yẹn máa ṣe inú gbóná ti ń ṣe, ẹ̀ẹ̀kejì inú gbóná ti ń ṣe, ẹ̀ẹ̀kẹta inú gbóná ti ń ṣe, ẹ̀ẹ̀kẹrin tí wọ́n ṣe jáde ẹ rí wípé aṣọ wà lẹ́yìn ibi tí wọ́n ti ṣe. Ká má bàa wá dictate, ṣùgbọ́n wọn mọ̀ pé àwa kan wà tó jẹ́ pé àti background àti nǹkan everybody máa ń wò. Wọ́n wá lọ delete first one tí wọ́n kọ́kọ́ ṣe lórí ẹni tó ń gbé kinní yẹn jáde ní YouTube. Wọ́n lọ delete gbogbo ẹ̀. Ká má bàa mọ orú background tó wà ń bẹ̀. Ṣé òpònú lèèyàn ni? Ṣáà ní fídíò yẹn dání ni? Ṣùgbọ́n gbogbo ohun tó pamọ́ ó wà lójú Ọlọ́run. Kedere báyìí ni o. Kedere ni. Àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀. Èmi mọ̀ wípé ńgbà tó bá tó àkókò ojú yín, tó bá tó ojú yín, ẹ jẹ́ kán máa lọ lé wọn láyọ̀ àti àlàáfíà. Ibi tán wà yẹn náà ẹ ń fún wọn lóúnjẹ, ẹ ń ṣe wọn dáadáa ń bẹ̀. Ṣùgbọ́n kánkàn gba òmìnira wọn torí owó tẹ̀yìn ti fẹ́ gbà tí wọn ò tí ì fún yín. Ẹ mọ̀ọ́mọ̀ ti dìtẹ̀ tí wọn síbẹ̀ yẹn, dìtẹ̀ wọn pé kán máa lọ. Ó wàhálà. Ìgbà tó bá sún yín tí ẹ mọ̀ pé ẹ ti dìbò yín tán, mo mọ̀ pé ẹ yọ̀ǹda wọn, wọ́n á máa lọ lé wọn láyọ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n Nàìjíríà, ẹ̀yin tí ẹ mọ̀ nípa gbogbo nǹkan yìí, ẹ rántí àti sùn, ẹ rántí ọjọ́ ikú. Ipòkípò tẹ́ ẹ lè wà lónìí, bàbá màmá, rántí ọjọ́ ikú, rántí ìgbà tán máa jùwọ́ nìkan sí kòtò. Rántí wípé wọ́n sì ọ́ dé bèbè yẹn, àwọn ènìyàn bu yẹ̀pẹ̀lé ẹ, wọ́n á ló dàbọ̀, wàá wá lọ fèsì ìdájọ́. Wọ́n á lọ fèsì ìdájọ́. Yàrá àdájọ́ wà o. Èmi rí, mo sọ fún yín o pé gbogbo òkú tó ti kú wọ́n jókòó, wọ́n ń retí ìdájọ́ ni o. Yàrá àdájọ́ wà o. Yàrá àdájọ́ wà. Kò sí ohun tí oníkà àti pírẹ́sidẹ̀ǹtì, ẹni tó fi nǹkan ẹ̀ pamọ́ tó tún ní káwọn èèyàn báwọn máa wá, wọn á bi yín léèrè. Ẹ̀yìn àti sẹ́nìtì àti gọ́vnà, whatever ibi tí gbogbo yín belong sí orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo ohun tó ní kálukú ṣe ẹ̀ ń ṣe pamọ́ ni o. Inú kúlà ló wà. Wọ́n bá yín gbé ice block gan sí kó lè máa block dè yín. Oníkálukú ló máa jìyẹ. Ìwọ tó mọ̀ bó ṣe lè bá yí ọmọlàkejì jẹ́ nísìnyí, go on. Ìwọ tó mọ̀ bó ṣe lè fọ́n fárí olórí kó fọ̀dàkún, múra sí i. Ìwọ tó mọ̀ bó ṣe lè pa àwọn ènìyàn lẹ́kúnjayé tí wàá rò bó ń ṣiṣẹ́ fọ́lọ́run, go on. Àti ẹni tó sọra rẹ̀ di bandit, àtàwọn olóṣèlú tó lọ ń kó wọn wọlé, àtẹ̀yìn tẹ́ ń fowó sponsor wọn, múra sí i o. Oníkálukú yín lẹ máa gbàdájọ́. Gbogbo ẹni tẹ́ ẹ pa, ẹ kàn pa wọ́n, ẹ tètè pa wọ́n, torí ìmídélé tó bá ti ń pa wọ́n, àwọn á máa ronú pìwàdà ń tiwọn pé Jésù ọwọ́ rẹ ni mo fẹ̀mí mi lé, àwọn ń bá tiwọn lọ. Ṣùgbọ́n ṣòro ẹ̀yin tẹ́ ẹ pa wọ́n, ẹ̀yin náà rùdájọ́ tiyín lójú yín bẹ́yìn. Ẹ pa wọ́n, ẹ wéṣì wọn dànù. Wọ́n ti ń ya iyọ̀ lágbàlá, wọ́n ti wà lọ́wọ́ ọ̀tún. Èlò tiyín ni ìyà, tiyín lábùkù, tiyín ni àdánù. Gbogbo ẹ̀yin tẹ́ ń pa ènìyàn bí ẹni pẹran, gbogbo tẹ́ ń ṣe yìí ò jẹ mí lójú, torí ẹni tó láyé àti ọ̀run ó ti kọ sílẹ̀, ó ti wà unwritten wípé nígbà kan ń bọ̀ àwọn kan á máa sọ wípé àwọn ń ṣiṣẹ́ fọ́lọ́run láì torí pé wọn kò mọ Ọlọ́run náà ṣe ń sọ bẹ́ẹ̀. Ẹ mọ ibi tí Kristi wà, ẹ mọ ibi tí Ọlọ́run wà. Ẹ rí pé tán bá dúnbò èèyàn tán wá pariwo Allahu Akbar lójú tiwọn, wọ́n rò báwọn ń ṣiṣẹ́ fún Ọlọ́run, wọ́n ń gbèjà Ọlọ́run. Ẹ rí pé sẹ̀rí àtàwọn náà wọ́n mú wá yẹn, wọ́n fẹ́ fi gbèjà Ọlọ́run wípé bọ́lọ́run ṣe ní ká máa ṣe gan-an rèé o. Wọ́n ti gbàgbé wípé òfin yẹn ti lábà wọ́n. Bàbá kan lọ gbé òfin kan jáde wípé ṣe bí eléyìí náà wà nínú Bíbélì, ẹ máa pààyàn, ẹ pààyàn. Mo ní Bíbélì tiwa, ìwọ tó bá ka Bíbélì ó máa yí ẹ wípé májẹ̀mú àná ti lábùkù. Ayé ìgbà tí Kristi ti jẹ́ Ọlọ́run fún Mósè lófin, ojú fún ojú, eyín fún eyín, òun ni wọ́n lọ gbé jáde.
mo ní ìyẹn ò ṣeé ṣe mọ́. Ọlọ́run ti wí pé ẹran mélòó la fẹ́ máa pa, eyín fún eyín, ẹran mélòó ló fẹ́ fi pa, ẹsẹ̀ fún ẹsẹ̀, ẹran mélòó la fẹ́ mú wá. Torí bẹ́ẹ̀ ni Kristi ṣe kú, torí bẹ́ẹ̀ lòun fúnra rẹ̀ ṣe fira rẹ̀ rúbọ. Ó ti dáríjì, kò gbẹran, kò ní ojú fún ojú mọ́. Ìdáríjì ti wà fún gbogbo ẹ̀ṣẹ̀, ìwọ ni kó kàn ronúpìwàdà. Ṣùgbọ́n ẹ̀yin tẹ̀dẹ̀ nínú ojú fún ojú yín náà lẹ́yìn náà fẹ́ ṣe. Bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, orílẹ̀‐èdè yìí wà fún Kristi, ó wà fún Ọlọ́run. Òun lọ́lọ́run, òun ni Kristi. Tó bá wù ẹ́ kó gbọ́ ní ìsìn, tó bá wù ẹ́ kó má gbọ́. Bọ̀ ò ní dọ̀run mòótọ́, ò ní sọ pé àwọn kan láyé wọ́n dẹ̀ ń parí pé ṣé kò ní Kristi tó tọ́. Òun ni o, òun ló gbé àká yẹn sílẹ̀, òun ló sọra rẹ̀ dọ́mọ láti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀. Kò sí baba ńlẹ̀ ẹni tó lè ṣiṣẹ́ yẹn, òun náà ló lè ṣe nǹkan rẹ̀. Hello, bóyá bí wọ́n ṣe máa ń tukọ̀ ó yé yín látijọ́ yìí, òun náà ni. Ní àná ayé Ọlọ́run, òun lọ́lọ́run. Lónìí ó sọra rẹ̀ di ọmọ, ó wá níwà ọmọ. Ó ní mo gbé àká mi sílẹ̀, kò sí baba ẹlẹ́ni tó gbà lọ́wọ́ mi. Ó ní ẹni tó bá ti mọ baba, tó bá ti mọ ọmọ, ó ló ti mọ baba. Ẹni tí ò bá ti gba baba, ó ní kò gba ọmọ. Praise the Lord. Ó ní ọ̀kan ni èmi àti bàbá mi já sí. Ó ti la Bíbélì yẹn, ó dẹ̀ kù sọ́wọ́ ìwọ tó o bá kà dáadáa. Ogun ayé ò ní borí wa. Ẹ kàn jọ̀ọ́, mo rọ̀ wá, gbogbo àwa abiyamọ tá à ń bọ́ síta tá à ń sọ̀rọ̀, wọ́n mọ tán ṣe o, wọ́n mọ tán ṣe. Ẹ jẹ́ káwa náà wá máa àdúrà làwa lè gbà ń tiwa o. Àdúrà, kò sáyẹta, kò sóògùn, kò ságbéfò. Oníkálùkù ń sìn, ojú everybody ti dá wípé equal everybody. Gbogbo agbára láyé àti lọ́run ń sìn, ọwọ́ Ọlọ́run ló wà. Bẹ́nìkan bá lòun ní àgbéfò, òun ní àfẹ́ẹ̀rí, òun ní àgbémì, lórí irọ́ ni o. Kò sáfẹ́fò, kò ságbémì o. Àgbéfò àgbémì tí ò gba àwọn èèyàn sílẹ̀ látijọ́, èmi ò rágbéfò àgbémì o. Ọ̀dọ̀ Ọlọ́run ni kí everybody dọ́ra fi gbàgbọ́ ẹ̀ sí. Hello, mo wá bẹ̀ ọ́, gbogbo ojú tó wò mí tó máa rí fídíò máa ṣe ohun gbogbo bí ẹni tí ò ní ṣe mí mọ́. Sórí àkókò yìí, àkókò ìgbẹ̀yìn la wà. Má jẹ́ kó bá ẹ lójijì. Gbé Bíbélì ẹ máa kà á. Ohun tó ń ṣẹlẹ̀ yìí ò ní bá ẹ lójijì. Kò ní jẹ́ pé ó dẹ̀ dàbí pé àrírú ẹ̀ ogí ni ẹ̀rírú ẹ̀rí wo. Ó ti ṣẹlẹ̀ sáwọn ìlú kan rí, ó ti ṣẹlẹ̀ sórílẹ̀-èdè Egypt rí, àwọn Samaria gbogbo wọn ó ti ṣẹlẹ̀ sí wọn rí, Jerusalem, Israel. Ẹnikẹ́ni tí ò bá ti gbọ́ràn, tó bá ti ń sin òrìṣà, tó bá ti ń sìn ju Ọlọ́run lọ, tó bá ti gbé òrìṣà ga ju Ọlọ́run, ogun máa ń jà wọ́n ni o. Ọlọ́run máa ń farabalẹ̀ fi yọwọ́ láti fogun jà wọ́n. Gbogbo yín àjọ ń ka Bíbélì lọ o. Mo rò bí ẹ̀rí ìgbà tí mò ń ka nínú ìwé Ìsíkẹ́ yẹn láti Jeremáyà bí wọ́n ṣe ń ṣí láwẹ́láwẹ́, ó jẹ́ kó yé mi wípé kò sóhun àjòjì, ó ti ṣẹlẹ̀ rí. Ẹ má jẹ́ ká rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí bíi pé kàkàrà. Ọ̀dọ̀ àwa ò rí rẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà ni, bọ̀ àwọn kan tó ti rí rí, àwọn á máa tẹ́sán. Òun náà ni Bíbélì ṣe wà fún wa láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run, á lè máa mọ ohun tó ń ṣẹlẹ̀. Bàbá ṣe ń ka yẹn, wàá máa gbé mẹ́mórì ẹ sínú tayé pé ayé tá a wà yìí definitely ó ti ṣẹlẹ̀ sáwọn kan. Ìwọ ló wá ní rìnrìn bèbè ibi tíbi fi máa wọlé mi àti ẹ. Ibi ò ní bá wa o, a ò ní rí dààmú. Àwọn ọmọ yìí, àwọn olóṣèlú ló kó wọn tira o. Gbogbo abiyamọ, ẹ fọkàn yín balẹ̀. Àwọn olóṣèlú ló kó wọn tira. Nígbà tó bá yá ojú wọn, wọ́n á tú wọn sílẹ̀, wọ́n á jẹ́ ọmọ relé wọn. Wọ́n fẹ́ owó campaign ni wọ́n ń wá. Tó bá dẹ̀ yá wọn, wọ́n á ká àwọn ọmọ ọlọ́mọ síta. Àwa kàn ń gbàdúrà. Ọjọ́ tí mo ti mú àwẹ̀, tí mo ti gbààwẹ̀ ọjọ́ àkọ́kọ́ ni bàbá mi ti fún mi ló ti fún mi ní ánsà. Àwẹ̀ àkọ́kọ́ tí mo gbà torí àwọn ọmọ yìí, ariwo tí bàbá mi pa fún mi ni pé wọ́n ti lọ. Èmi kọ́kọ́ wá béèrè pé ibo náà lọ. Ṣé pé wọ́n ti pa wọ́n àbí wọ́n ti tú wọn sílẹ̀? But later on, mo ń gbàdúrà sí i. Nìyá yẹn ṣe fídíò jáde pé okay, but ibi tí mo ti wá rí background tó ti ṣe fídíò ó ti yàtọ̀ síbi tán wà tẹ́lẹ̀ pé okay, bóyá àtọwọ́dọ́wọ́ náà ṣe wà. A bẹ̀rẹ̀ sí gbàdúrà sí i. Ó yé mi wípé àwọn olóṣèlú ló wà nídìí ẹ̀, wọ́n máa gba ìtúsílẹ̀.
àtàwọn tó wà ní nọ́ọ̀tì gan gbogbo ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwa kìrìsìtẹ́nì kan jáde pé bóyá àwa kìrìsìtẹ́nì nìkan ni náà ṣe ráwọn tán kó wà yìí wọ́n kàn lọ ń kó wọn wọlé wọn mọ kìrìsìtẹ́nì wọn mọ mùsùlùmí kan mo rí àwọn mùsùlùmí kan gan sọ pé àwọn gan tó jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ fàyè gbà á torí wípé bọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n máa ń fẹ́ gba ìlú mọ́ onílùú lọ́wọ́ ni pé àwọn tó jẹ́ mùsùlùmí ti Nàìjíríà gan wọ́n mọ àwọn ní mùsùlùmí ẹ̀yin kìrìsìtẹ́nì mo fẹ́ kẹ́ fojú wọ́n láwọn àwọn yẹn gan ò tún mọ àwọn ní mùsùlùmí wọ́n mọ̀ pé àwọn sin Ọlọ́run pé ẹlẹ́bọ náà ń pe àwọn gan ṣe é sì rí wípé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì o àtàlábàláyé gbogbo wa ló kàn àwọn eléyìí ò dá anybody mọ̀ yàtọ̀ sí nǹkan ṣe ṣàlàwá ṣe bí ìjọba tó lọ import wọn wọlé àbí ibo náà gbà orílẹ̀-èdè yìí ṣe báwọn kan ló ń gbé pléènì lọ́bẹ̀ àwọn kan ló ń fún wọn níbọn ṣe báwọn kan ló jẹ́ jíìn níbẹ̀ bọ̀ ẹ fi wọ́n lẹ̀ àtẹ̀ntón sponsor ikú ìyà ni gbogbo wọn máa kú papọ̀ Ọlọ́run máa dáàbò bàwá tirẹ̀ ẹni tó máa kú ló máa kú o bàbá màmá bọ̀ mo gbàdúrà bó o bá rí àmì ṣe nínú àwọn tó máa kú lórílẹ̀‐èdè yìí lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò ka èmi àti ẹ mọ́ ikú ọ̀wọ̀wọ̀ a ò ní bá wọn kú búburú kan ò ní ṣubú lù wá ìwọ ni kó fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ ayé rẹ ọ̀nà rẹ àwọn ọmọ rẹ sínú kíni o ìkọ̀kọ̀ ọ̀gá ògo Kristi fi wọ́n sábẹ́ ọ̀wọ̀ Kristi jẹ́ kí Kristi máa ṣọ́ wọn Psalm 91 ló fún àwa ẹni tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ló máa ṣe kíni ló máa gbé abí òjìji Olódùmarè èmi ò wí fún Ọlọ́run mi pé ṣé orí Psalm 91 yẹn ó wà òkè fún ẹ ó tó fún ọ ìwọ tí Psalm 91 ò bá wá tó tán ní ayẹta òkígbẹ́ àgbémì àgbéfò òun ni ó lọ máa wá kiri wàhálà tí ẹnìyẹn o bí Kristi bá débẹ̀ níbi tó ti ń wà gbéfò ìgbàgbọ́ 20 ọdún bàjẹ́ nìyẹn o mo sọ fún ẹ wípé ìgbẹ̀yìn ni bàbá mi pé Olúwa sọ fún mi níyà 2019 nígbà tí COVID-19 mo tún ń repeat báyìí ẹ rí pé mo tún ṣe mo ń repeat ẹ̀ yíya 2019 ni bàbá mi ti pariwo wípé ìjọba Ọlọ́run ló dé o bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dìde títí ìjọba mi yóò fi dé ó ń ṣẹlẹ̀ bí kan ṣe ń lọ là ń bọ́ sí mi bí kan ṣe ń lọ là ń bọ́ sí mi láti 19 yẹn dì sìn ìwọ ni máa pìpì ẹ̀ jẹun wà òkè aṣọ tó bá wù ẹ́ olórí aṣọ ẹgbẹ́ wọ̀ ṣé gbogbo àwọn ọmọ tó ti kú yìí ìjẹ́ wọ́n lérò wípé báwọn ṣe lọ ṣọ́ọ̀ṣì yẹn wọn ò ní padà mọ́ àwọn tó lọ ṣọ́ọ̀ṣì náà làwọn lọ o ṣé wọ́n sọ mọ́ pé ohun tó ti jẹ bẹ́ẹ̀ yẹn òru preparation táwọn ti pìpì ayé wọn òun náà ni wọ́n gbé fòyìn ohun tó ti tó ká mọ́ wọn lọ́wọ́ òun nìwọ náà ṣe máa ṣe nǹkan bí ẹni tí ò ní ṣe míì mọ́ máa ṣe bí ẹni tí ò ní dọ̀la máa jẹ bí ẹni tí ò ní jẹ míì ìwọ ni gbogbo ẹ tó dáríjì tó ṣe ẹ́ ń sìn dáríjì Olúwa mò ń jáde lọ lọ́wọ́ rẹ ni mo fi ẹ̀mí mi lé bí mo bá padà wálé láyọ̀ àtàlàáfíà bó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni Jésù ti dé jẹ́ kí n bẹ ìjọba ibi tórílẹ̀-èdè dà nìyẹn o recently mo sọ fún wa wípé wọ́n sọ wípé àwọn ń bọ̀ ní bẹ́gà pé tipátipá náà fẹ́ fi wọ bẹ́gà àwa ń sá lọ pé bóyá ká gba Bàdágìrì níbẹ̀ náà ti sọ wọ́n wà ní Bàdágìrì o àná àbíjọ́ wo ni mo rí fídíò yẹn wípé wọ́n láwọn ń bọ̀ ní Bàdágìrì àgbára wọ́n bá ka gbogbo ẹ̀ sílẹ̀ pé ibẹ̀ ni tájẹ̀tì wọn lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ Ọlọ́run ò ní fún wọn ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́kọ̀ọ́ àwà lẹ́kọ̀ọ́ ń bí o àbọ̀ Ọlọ́run yóò dájú ẹ rí wípé mo ti sọ ti Èkó fún yín ohun tí mo rí ní tèkó ogun tí ò lọ́nà àbáyọ kò ní jà wá o mò ń pariwo oníkálùkù kó gbàdúà tèkó yẹn wọ̀ sí gan lórúkọ Jésù kò ní jà wá o kò ní jà wá o àdúrà àti ìjọba kàn dìde sí Èkó ṣe rí gbogbo ọlọ́kadà Èkó bandit ni wọ́n pátápátá yàtọ̀ sí ọmọ Yorùbá ẹni tó bá ń sọ mọ́là bandit ni everybody wọn according ohun tí mo receive lójú àlá mi wọ́n ń sọ fún wa lójú àlá wípé àwọn làwọn ti ń ṣe ọ̀kadà níbí láti ọjọ́ tó ti pẹ́ pé kò sí kọ̀rọ̀ bíi tí àwọn ò mọ̀ lẹ́kọ̀ọ́ kọ̀rọ̀ kan báyìí pé kò sí
lójú àlá mi bàbá gba bí a máa bọ́ lọ́kadà wọ́n ti wà níbẹ̀ oníkálukú wọ́n dúró ó kù bí tó oníkálukú wa máa ságbà àwọn oníkálukú àwa dúró sáàárín olúwa ní àárín la wà lẹ́kọ̀ọ́ àárín ṣe ti rí wípé ọwọ́ ọlọ́run lẹ̀mí wá wà òun ni mo ṣe sọ fún ẹ aṣọ àdúrà rẹ tó dáa jù máa wọ̀ jẹun bí ẹni tí ò ní jẹ̀mí bọ́lọ́run bá pa wá mọ́ òun ló dá wa bí ò sì pa wá mọ́ àá máa yìn kí nǹkan kan báńdíìtì ò ní jẹ́ kí n ṣẹ́ Jésù o ogun kan ò ní lelele kọ́lọ̀ má ṣẹ ṣùgbọ́n mo gbàdúrà àwa ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ ibi ò ní wọlé wa ṣùgbọ́n mo kàn fi yẹn mo fi ṣe ọ̀rọ̀ ìṣítí àìbá àmọ́ ibo bá ti yọrí sí àlọ́ náà nìyẹn o àbọ̀ ọlọ́run yóò dájú o àwọn tán lọ kábà yẹn àwọn náà ò rótì tẹ́lẹ̀ o àwọn náà wọ́n re ṣọ́ọ̀ṣì náà wí o bọ̀ jẹ́ kémi àti ẹ náà palẹ̀ lè rẹ mọ́ pé ìjọba ọlọ́run dé tán òun èyí tó máa dé bá wa ikú ò ní débèmí àti ẹ o àdẹ̀ ní kúkú ọ̀wọ́wọ́ orílẹ̀-èdè máa dùn ó sì máa dára o ṣé rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí afẹ́fẹ́ ni ó sì máa fẹ́ díẹ̀ lọ ọ̀dọ́ bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ míì á máa tún ṣẹlẹ̀ torí bíbọ̀ rẹ̀ ń bọ̀ ṣùgbọ́n ṣe rí gbogbo bó ṣe lè kókókókó yìí ó sì máa rọ̀ tó jẹ́ pé orílẹ̀-èdè náà títí máa dùn díẹ̀ sí ó máa dùn díẹ̀ sí ó sì máa dáa ṣe ráwọn olóṣèlú tó bá fẹ́ dìbò tí ìjọba kan bá fẹ́ gbé ìjọba kan sílẹ̀ ẹ̀yin ẹ̀ náà ti máa wò ó náà bọ́n ṣe máa ṣe nìyẹn ṣùgbọ́n mo sọ nǹkan kan fún yín ohun tí Olúwa sọ fún mi mo ń rìpíìtì ẹ̀ kí lẹ mọ̀ tó fa ogun bádìtì tó ṣe le kokoko yìí kí lẹ mọ̀ tó ṣe le torí pé gbogbo yín sọ wípé bàbá Tinubu ò ní ṣe lẹ́ẹ̀kejì ni o bẹ́ẹ̀ ni Olúwa sọ fún mi wípé kí n kéde fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà wípé ẹ má sọ wípé Tinubu ò ní ṣe lẹ́ẹ̀kejì o ẹ̀rí wípé ṣé mo bá wọn gbowó òṣèlú rí débi ṣé mo jẹ́ ń bẹ̀rẹ̀ kí n ṣé mo ti ẹ̀dá bàbá wọn mọ̀ ohun tí bàbá mi sọ ó ní sí orí Sẹ̀tìmà ṣe rí ẹnì kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn òun ni jíìn tó wà ní gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí o ṣe mọ̀ pé orí afẹ́fẹ́ mo wà òun lẹni tó wà nídìí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí o Olúwa ní ẹ má sọ wípé wọn ò ní ṣe lẹ́ẹ̀kejì o tí ẹ bá ti sọ pé wọn ò ní ṣe lẹ́ẹ̀kejì ohun tó ń fẹ́ máa ṣe ló ń ṣe yìí o kán máa kó àwọn èèyàn kí báńdíìtì máa pọ̀ nígbà tẹ́ everybody ò bá nísinmi nígbà tẹ́ ẹ̀ bá rójú ráyè dìbò gan wọn á ṣe lẹ́ẹ̀kejì wọn láwọn ti wọlé Olúwa ní kẹ́ má sọ bẹ́ẹ̀ wípé wọn ò ní ṣe lẹ́ẹ̀kejì ẹ̀jẹ̀ ń ṣe lẹ́ẹ̀kejì kan máa bá tiwọn lọ o tẹ́ ẹ bá fẹ́ nísinmi ogun báńdíìtì àwọn ló wà ń díẹ̀ o àwọn ló wà ń díẹ̀ torí wípé ẹ̀ ń pariwo wípé àwọn ò ní sí ẹlẹ́ẹ̀kejì òun ni wọ́n ṣe gbé ogun bádìtì kó máa gbóná jẹjẹjẹjẹn bó ṣe ń gbóná yìí kẹ mọ́ bá rójú ráyè tiwọn kẹ mọ́ bá gbẹ̀tẹ́ yìí kò bá nísinmi tí ìpayà wà nínú yín ẹ ní ráyè tiwọn wọ́n lè ṣe bọ̀ ẹ fi wọ́n lẹ̀ jọ ṣe o kábà alálàáfíà nítorí Olúwa bá sọ fún mi ni mo máa sọ fún yín olóòótọ́ dẹ̀ ni ẹni tó rán mi olóòótọ́ ni ẹni tó rán mi àwọn ni o àwọn ni Olúwa sọ fún mi ó ní sórí gbàkejì ẹ má tẹ̀ tún dá lábàá ó ní tí bàbá Tinubu gan ò gbọdọ̀ dá lábàá wípé òun ò ní mú Sẹ̀tìmà ṣe gbàkejì ó ní tó bá sọ wípé òun ò ní mú Sẹ̀tìmà ṣe gbàkejì wọ́n máa pa ó ní kó fi ilẹ̀ kan ṣàjọṣe sáà kejì wọn kan máa lọ lálàáfíà mo jíṣẹ́ tí Olúwa rán mi tí gbogbo yín bá dẹ̀ ń gbógun wípé wọn ò ní ṣe lẹ́ẹ̀kejì báńdíìtì náà máa fi jà yín lógun ohun tó ń ṣe náà ń ṣe yẹn àwọn ni èmi ò ní parọ́ fún yín tí bàbá mi wí ló wí yẹn tí mo bá sọ fún ọ pé báyìí lolúwa wí bẹ́ẹ̀ ló wí nìyẹn bẹ́ẹ̀ ló sọ tí ò bá dẹ̀ sọ̀rọ̀ mi ò ní jíṣẹ́ ẹ mọ̀ mí pé yìí ṣe tó wá ń sọ nonsense lórí afẹ́fẹ́ ẹ báyìí lolúwa tó bá ti sọ̀rọ̀ màá wá sọ tí ò bá ti sọ̀rọ̀ keep short lórúkọ tèmi màá gbájúmọ́ bíbélì mi ṣùgbọ́n revelation tí bàbá mi sọ fún mi nípa orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn ẹ fi bàbá Tinubu àti Sẹ̀tìmà lẹ̀ ẹ̀yàn lọ ṣẹlẹ́ẹ̀kejì wọn kí ogun báńdíìtì bá ṣẹ́ kẹbà nísìmí báńdíìtì ṣùgbọ́n tẹ bá ti ń pariwo kán má ṣe é wàhálà báńdíìtì náà máa rán sí yín o ogun ayé ò ní borí wa àwọn ọmọ yìí Olúwa ní ọwọ́ wọn náà wà àwọn ló gbìn nǹkan wọn pamọ́ wọn wà àwọn ló mọ̀ọ́mọ̀ ń ṣe é
gbogbo bó ṣe le ṣé òní ni bandit wa ti wà ní ṣe bó ti pẹ́ tán ti wà bó ṣe le koko yìí àwọn ló mọ̀ sí torí wọ́n fẹ́ ṣe lẹ́ẹ̀kejì tipátipá ni o ogun ayé ò ní borí wa ẹ ṣí bíbélì o ìbóládé àti dé 45 ìwé ìsíkẹ̀ 45 ládé wàá gbọ́ gbogbo nǹkan gbogbo èyí sá ti kà ẹ sì rí pé ó ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká lọ ẹ folóṣèlú lẹ̀ o ẹ sáà fi wọ́n lẹ̀ jẹ́nsẹ̀ lẹ́ẹ̀kejì láyà tàlàáfíà o tèmi nìyẹn o ogun ayé ò ní borí wa a wà ní 45 pẹ̀lúpẹ̀lú nígbà tí ẹ̀yin bá fi ìbò pín ilẹ̀ ní ogún ẹ ó gbé ọrẹ wá fún Olúwa èyí tí ó mọ́ láti ilẹ̀ náà wá gígùn náà yóò sì jẹ́ 2,000 iye ní gígùn àti 1,000 ní ìbú èyí yóò jẹ́ mímọ́ ní gbogbo agbègbè rẹ̀ yíká. Praise the Lord. Ṣé bẹ́ẹ̀ ti rí ní ọ̀sẹ̀ tó lọ bí Olúwa ṣe ní kán máa pín ilẹ̀ wọ́n ṣe ń wọnlẹ̀ fóníkálùkù ìlú òun là ń kàbọ̀. Láti inú èyí 500 yóò jẹ́ ti mímọ́ ní gígùn pẹ̀lú 500 ní ìbú ní gígùn 4 yíká àti 50 ìgbọ̀wọ́ fún gbangba rẹ̀ yíká. Chọ́ọ̀chì ni o chọ́ọ̀chì bí wọ́n ṣe ẹ̀yin kan sọ wípé kò sí chọ́ọ̀chì látètè kọ́ ṣe sínágọ́gù ló wà látètè kọ́ ṣe kínní kan ni irọ́ ni o àti sínágọ́gù o àti ṣọ́ọ̀ṣì o sínágọ́gù náà ń pè ń gbà yẹn ilé Olúwa náà ń pè ń gbà yẹn àwa là ń pè ní chọ́ọ̀chì nísìn ṣọ́ọ̀ṣì Yorùbá chọ́ọ̀chì English nígbà yẹn ilé Olúwa bí wọ́n ṣe máa kọ́ bí wọ́n ṣe describe ẹ̀ bí wọ́n ṣe máa ṣe ọwọ́ Ọlọ́run ló ti wá Ọlọ́run ló pinlẹ̀ rẹ̀ Ọlọ́run ló sọ fún wọn wípé kán kọ́ chọ́ọ̀chì ibi tí ẹ ti máa sìn mí àti ibi tán ti máa rúbọ ẹ rí wípé nígbà yẹn ẹbọ ni wọ́n máa ń rú kán fẹ́ràn kán pẹran kán pa kínní kan kán máa fi rúbọ ṣe mọ̀ wípé kò tí ì gbéra rẹ̀ sílẹ̀ láti fi rúbọ ẹ̀jẹ̀ yẹn ló sì ń gbà bọ́n ṣe máa ṣe direction òun lọ́lọ́run fún wọn ọwọ́ Ọlọ́run ló ti wá ẹni àkọ́kọ́ wo ló dẹ̀ kọ́kọ́ kọ́ chọ́ọ̀chì yẹn bàdá Solomon lọ́lọ́run fún ìwọ ló kọ́lé fún mi àbí níbo wá ní chọ́ọ̀chì ti wá ọwọ́ Ọlọ́run ni o. Praise the Lord. Àti nínú wọ̀nyí ni ìwọ òun 2,000 ní gígùn àti 1,000 ní ìbú àti nínú rẹ̀ ni ibi mímọ́ yóò wà ibi mímọ́ jùlọ èyí tí ó mọ́ nínú ilẹ̀ náà yóò jẹ́ ti àwọn àlùfáà ṣùgbọ́n àwọn ìránṣẹ́ ibi mímọ́ àti tí yóò súnmọ́ láti ṣe ìránṣẹ́ fún Olúwa yóò sì jẹ́ ààyè fún ilé wọn àti ibi mímọ́ fún ibi mímọ́. Praise the Lord. Wọ́n ní kán wọn àwọn kan ìbú bó ṣe máa rí fún àwọn àlùfáà á jẹ́ ibi mímọ́ tó mọ́ jùlọ fún wọn àwọn kan dẹ̀ wà tó máa súnmọ́ ibi mímọ́ tó máa súnmọ́ pẹpẹ láti máa tú pẹpẹ ṣe bí àwa náà ṣe ń ṣe lónìí. Praise the Lord. Àti 2,000 ní gígùn àti ní 1,000 ní ìbú ni àwọn Léfì pẹ̀lú àwọn ìránṣẹ́ ilé náà ní 20 yàrá fún ara wọn ní ìní. Praise the Lord. Nínú church nìyẹn o wọ́n ní kán yọ 20 rooms fún àwọn tani o àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn ọmọ Léfì ìní tiwọn nìyẹn ibẹ̀ náà wọ́n máa lò sí. Àti ní ìlú náà ni ẹ̀yin ò yẹn 1,000 ní ìbú àti 2,000 ní gígùn lẹ́bàá ọrẹ ìpín mímọ́ náà yóò jẹ́ ti gbogbo ilé Ísírẹ́lì àti ìpín kan yóò jẹ́ ti olórí ìyà kan àti ìyà kejì ọrẹ ìpín mímọ́ àti ní ti ìlú tí ó kọjú sí ọrẹ ìpín mímọ́ tí ó kọjú sí ní ìlú láti ìwọ̀ oòrùn sí ìwọ̀ oòrùn àti láti ìlà oòrùn sí ìlà oòrùn gígùn rẹ̀ yóò gbé ọ̀kan nínú àwọn ìpín láti etí ìwọ̀ oòrùn dé etí ìlà oòrùn. Ní ilẹ̀ náà ní ìní rẹ̀ yóò wà ní Ísírẹ́lì àwọn olórí mi kì yóò sì ní àwọn ènìyàn mi lára mọ́ àti ilẹ̀ yòókù ni wọn ó fi fún ilé Ísírẹ́lì gẹ́gẹ́ bí ẹ̀yà wọn. Báyìí ni Olúwa Ọlọ́run wí kí ó tó fún yín ẹ̀yin olórí Ísírẹ́lì ẹ mú ìwà ipá ìrẹ́jẹ kúrò gbogbo ọmọ Nàìjíríà
gbogbo ẹ̀yin olórí Nàìjíríà, ohun tí Ọlọ́run fún ẹ̀yin náà ẹ jẹ́ kó tó fún yín. Ẹ mú ìwà ìrẹ́jẹ gbọ́, ẹ mú ipá, àwọn ìwà ipá tipátipá la máa fi gbà á, ẹ mú kúrò. Ìrẹ́jẹ ẹ mú kúrò, kí ẹ sì mú ìdájọ́ àti òdodo ṣẹ. Mú ìlọ́nilọ́wọ́gbà yín kúrò lọ́dọ̀ àwọn ènìyàn mi ni Olúwa wí. Ẹ gbọ́, ẹ máa lọ́ wọn lọ́wọ́ gbà tipátipá ni ó fi máa jẹ́ tiwa. Ẹ mú kúrò. Kí ẹ̀yin kí ó ní ìwọ̀n títọ́ àti éfà títọ́ àti báàtì títọ́. Éfà báàtì yóò jẹ́ ti ìwọ̀n kan náà, kí báàtì lè gba ìdámẹ́wàá hómérì, àti éfà ìdámẹ́wàá hómérì ìwọ̀n rẹ̀ yóò jẹ́ gẹ́gẹ́ bíi ti hómérì. Sékélì yóò jẹ́ ogún gérà, ogún sékélì, sékélì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, sékélì mẹ́ẹ̀ẹ́dógún ni mánẹ̀ yóò jẹ́. Èyí ni ọrẹ tí ó rù, ìdámẹ́fà éfà hómérì àlìkámà kan. Ẹ ò sì mú ìdámẹ́fà éfà hómérì bálè kan wá ní ti àṣẹ òróró. Bátì òróró ìdámẹ́wàá kan, bátì kan láti inú kórì wá tí ó jẹ́ hómérì oníbátì mẹ́wàá, nítorí bátì mẹ́wàá ni hómérì kan. Àti ọ̀dọ́ àgùntàn kan láti inú agbo, láti inú igbá, láti inú pápá tútù Ísírẹ́lì, fún ọrẹ ẹbọ jíjẹ àti fún ọrẹ ẹbọ sísun, fún ọrẹ ẹbọ ìdúpẹ́, láti fi ṣe ètùtù fún wọn ni Olúwa Ọlọ́run wí. Praise the Lord. Ibi tí bàbá yẹn ń kò tí níjọ́ wo nìyẹn? Ṣe bí wọ́n ti ní kán máa ṣètùtù, Olúwa ní kán máa ṣètùtù. Ètùtù wà nínú Bíbélì. Ètùtù láyé ìgbà yẹn, bẹ́ẹ̀ ni ẹni bá ti ṣẹ̀ wọ́n á ní kó lọ pẹran. Láyé ìgbà yẹn tó bá ti ṣẹ̀ wá ẹran kan ni wàá lọ fi ṣètùtù fún ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. Ṣùgbọ́n ní ìsìn Ọlọ́run ò jẹran mọ́ o. Ó ti fira rẹ̀ gangan sí ẹran, ó ti para rẹ̀, ó ti fira rẹ̀ rúbọ. Kò sétùtù kan mọ́. Ẹ̀jẹ̀ mìíràn ni ẹlòbọdè ò tún gbọ́dọ̀ ta sílẹ̀ mọ́ lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù Kristi. Gbogbo ènìyàn ilẹ̀ náà yóò mú ẹbọ yín wá fún olórí ní Ísírẹ́lì. Ti ọmọ aládé yóò jẹ́ ọrẹ ẹbọ sísun àti ọrẹ ẹbọ jíjẹ àti ọrẹ ẹbọ mímu nínú àsè gbogbo, àti ní oṣù tuntun àti ní àwọn ọjọ́ ìsinmi, ní gbogbo ọjọ́ ilé Ísírẹ́lì. Òun ò pèsè ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ àti ọrẹ ẹbọ jíjẹ àti ọrẹ ẹbọ sísun àti ọrẹ ẹbọ ìdúpẹ́ láti ṣe ètùtù fún ilé Ísírẹ́lì. Ṣé o ti rí gbogbo tí Ọlọ́run ní kán mú wá láti fi ṣe kí ni ètùtù fún wọn? Gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀, wọ́n á mú ẹran wá, wọ́n á fi ṣètùtù fún wọn kí ẹ̀ṣẹ̀ yẹ kó ṣe kí ni, kó lè lọ. Láyé ìgbà yẹn ní àná. Báyìí ni Olúwa Ọlọ́run wí, ní oṣù èkíní, ní ọjọ́ kìíní oṣù, ìwọ ò mú ẹgbọrọ akọ màálù aláìlábàwọ́n, ìwọ ò sì fi sọ ibi mímọ́ mi di mímọ́. Ṣé ti gbọ́? Nígbà yẹn ní church, ní ilé Olúwa yẹn, wọ́n á pẹran. Gbogbo ibi tí ò mọ́ tó gbogbo ẹ̀ṣẹ̀ tán ti dá, wọ́n á mú ẹgbọrọ màálù yẹn, wọ́n á fi sọ kí ni o, gbogbo tó ti di àìmọ́ wọ́n á fi sọ di mímọ́. Àlùfáà yóò sì mú nínú ẹ̀jẹ̀ ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀, yóò sì fi sí òpó ilé àti sí igun mẹ́rẹ̀ẹ̀rin ìjókòó pẹpẹ àti sí òpó ẹnu ọ̀nà àgbàlá ti inú ilé. Ṣé ẹ gbọ́? Báyìí ni ìwọ ò sì ṣe ní ọjọ́ keje oṣù fún olúkúlùkù ẹni tí ó ṣìnà àti fún òpè. Ẹ ò sì ṣe ètùtù ilẹ̀ náà. Ṣé o gbọ́? Ní oṣù kìíní, ní ọjọ́ kẹrìnlá oṣù, ẹ̀yin ò ní ìrékọjá àsè ọjọ́ méje àkàrà àìwú ní jíjẹ. Àti ní ọjọ́ náà ni ọmọ aládé yóò pèsè ẹgbọrọ akọ màálù fún ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀ fún ara rẹ̀ àti fún gbogbo ènìyàn ilẹ̀ náà. Ṣé o ti rí ìdí tí wọ́n fi ń pẹran? Ṣé o ti rí ìdí tí tọ́lọ́run fi ń gbẹran? Kí lẹran? Kì í dẹ̀ ṣe Ọlọ́run ló máa jẹ gbogbo ẹran o. Ẹ̀jẹ̀ ni o. Ẹ̀jẹ̀ ẹran yẹn náà máa fi wọ́n lé, náà máa fi wọ́n gbogbo òpó. Àwọn àlùfáà ló ní ìyókù. Torí wípé kò tí ì fira rẹ̀ rúbọ, ẹ̀jẹ̀ náà fi ń ṣe ìlàjà, torí ẹ̀mí ni ẹ̀jẹ̀. Praise the Lord. Àti ọjọ́ méje àsè náà yóò pèsè ọrẹ ẹbọ sísun fún Olúwa, ẹgbọrọ akọ màálù méje, so gbọ́, méje àti àgbò méje aláìlábàwọ́n lójoojúmọ́. Ṣé ti rí? Ṣé tó bá jáyè sí gbogbo ẹ̀ṣẹ̀ wa tá a ti ṣẹ̀ báyìí, ká dé ṣọ́ọ̀ṣì, màálù méje, akọ màálù méje lójoojúmọ́,
báwo ni pẹpẹ ìbá ṣe rí, báwo ni church ìbá ṣe rí lónìí, báwo ni orílẹ̀-èdè gan ìbá ṣe rí, báwo làdúgbò á ṣe rí. Ó máa rùn ní ràì nígbà tá a bá ń pa méje lójoojúmọ́. Ọ̀tọ̀ lẹ́bọ ẹ̀ṣẹ̀, ọ̀tọ̀ lẹ́bọ àánú, ọ̀tọ̀ ewúrẹ́ kan lójoojúmọ́. Ó máa gbọ́ o ẹja túbí ẹgbọrọ akọ màálùú 7 àti àgbò 7 aláìlábàwọ́n lójoojúmọ́ fún ọjọ́ 7 náà, àti ewúrẹ́ kan lójoojúmọ́ fún ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀. Lẹ́yìn 7 yẹn a ṣẹ̀ tún mú ewúrẹ́ kan, wọ́n á ṣẹ̀ tún máa pa lójoojúmọ́ again. Oh my God. Ẹbọ ẹ̀ṣẹ̀ yóò sì pèsè ọrẹ ẹbọ jíjẹ àti éfà kan fún ẹgbọrọ akọ màálùú kan, ti éfà kan fún àbò kan, àti ní òróró kan fún éfà kan ní oṣù keje. Ní ọjọ́ 15 oṣù ni yóò ṣe gẹ́gẹ́ bí wọ̀nyí ní àsè ọjọ́ 7 gẹ́gẹ́ bí ọrẹ ẹbọ ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí ọrẹ ẹbọ sísun, àti gẹ́gẹ́ bí ọrẹ ẹbọ jíjẹ, àti gẹ́gẹ́ bí òróró. Praise the Lord. Ọlọ́run ya ọjọ́ kan sọ́tọ̀ ní ọdún keje. Ó ní àwọn yìí ṣe máa ń ṣe tán mú ọdún keje tán máa ń ṣe léyà. Mi mọ̀ bọ́n ṣe ń ṣe tiwọn, bóyá July ló máa ń bọ́ sí, I don't know. Òun náà mú àwọn mùsùlùmí tí wọ́n fi máa ń pẹran tán fi máa ní àwọn ń ṣe léyà. Ọ̀dọ́ yìí léyà tán mú ọ̀rọ̀ ti Isaac ni wọ́n lọ́ mú tán náà fi ṣe léyà. Ṣùgbọ́n wípé kákan máa pẹran ká máa ṣe tutù yẹn, àwọn babaláwo àwọn náà yẹn wọ́n láwọn yóò máa ṣe, kò wà bàbílíkà mọ́. Ọlọ́run ò jẹran mọ́, kò ní ìdí ẹ̀jẹ̀ anybody mọ́. A ti wà ní 46. Báyìí ni Olúwa Ọlọ́run wí, ẹnu ọ̀nà àgbà láti inú tí ó kọjú sí ìlà oòrùn yóò wà ní títì ní ọjọ́ 6 tí a fi ń ṣiṣẹ́, ṣùgbọ́n ní ọjọ́ ìsinmi ni a ó ṣí sílẹ̀, àti ní ọjọ́ oṣù tuntun ni a ó ṣí sílẹ̀. Ṣé ti rí? Òun ni pẹpẹ, òun ló ṣe kọjú sí kíni o, ìlà oòrùn. Òun ni wípé ibi tí wọ́n ti rí ọwọ́ Ọlọ́run nìyẹn. Ẹlòmíà pé kí nìdí tá a fi máa ń gbé pẹpẹ sí ìlà oòrùn? Inú Ọlọ́run ló pàṣẹ. Ibẹ̀ ni ẹ gbé pẹpẹ sí, ibẹ̀ ni ẹ kọ sí. Ọwọ́ Ọlọ́run ló ti wá. Àkọ́dì Bíbélì tèmi ká o, ibi tó ti rí ọwọ́ Ọlọ́run ibẹ̀ ni wọ́n gbé sí. Olúwa dẹ̀ ni wọn gbọ́dọ̀ máa gbabẹ̀ kọjá, wọ́n máa ti ilẹ̀kùn kan wà níbẹ̀, wọ́n gbọ́dọ̀ máa ti pa. Ọjọ́ ìsinmi wọ́n máa ṣí sílẹ̀, àti oṣù tuntun wọ́n máa ṣí sílẹ̀. Tí wọn náà bá wo chọ́ọ̀chì lónìí, ẹ rí wípé àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ náà ló ṣe ń lọ. Olórí náà yóò sì bá ẹnu ọ̀nà ìloro ti ẹnu ọ̀nà òde wọlé, yóò sì dúró ní ibi òpó ẹnu ọ̀nà. Àwọn àlùfáà yóò pèsè ọrẹ ẹbọ sísun rẹ̀ àti ọrẹ ẹbọ ìdúpẹ́ rẹ̀. Òun ò sì máa sìn ní ìloro ẹnu ọ̀nà, yóò sì jáde wá, a kì yóò sì ti ẹnu ọ̀nà náà títí di àṣálẹ́. Ènìyàn ilẹ̀ náà yóò sì máa sìn ní ilẹ̀kùn ẹnu ọ̀nà yìí níwájú Olúwa ní ọjọ́ ìsinmi àti ní oṣù tuntun. Ọrẹ ẹbọ sísun tí olórí náà yóò rú sí Olúwa ní ọjọ́ ìsinmi yóò jẹ́ ọ̀dọ́ àgùntàn 6. So gbọ́ Sunday nìyẹn o. Ọ̀dọ́ àgùntàn 6 aláìlábàwọ́n àti àgbò kan aláìlábàwọ́n, àti ọrẹ ẹbọ jíjẹ éfà kan fún àgbò kan, àti ọrẹ ẹbọ jíjẹ fún ọ̀dọ́ àgùntàn kan. Ẹ̀bùn ọwọ́ rẹ àti ìyìn òróró kan fún éfà kan. Àti ní ọjọ́ oṣù tuntun ẹgbọrọ màálùú kan aláìlábàwọ́n, àti ọ̀dọ́ àgùntàn 6 àti àgbò kan, wọn ò wà láláìlábàwọ́n. Yóò sì pèsè ọrẹ ẹbọ jíjẹ éfà fún ẹgbọrọ akọ màálùú kan, àti éfà kan fún àgbò kan, àti fún àwọn ọ̀dọ́ àgùntàn gẹ́gẹ́ bí ọwọ́ rẹ̀ bá ti tó, àti ní òróró kan fún éfà kan. Nígbà tí olórí náà yóò bá sì wọlé, ọ̀nà ìloro ẹnu ọ̀nà ni yóò bá wọlé, yóò sì bá ọ̀nà rẹ̀ jáde. Praise the Lord. Ẹni tó fẹ́ lọ pèsè gbogbo nǹkan yẹn, bó ṣe máa ṣe lànà. Ṣé o ti rí ìlànà? Nígbà yẹn bọ́lọ́run ṣe lànà rẹ̀, ó làwọn kátólíìkì bọ́n ṣe ń ṣe bọ́n ṣe kọ́ church catholic yẹn, bẹ́ẹ̀ ni wọ́n ṣe describe ẹ̀ náà ṣe kọ́ ní Jerusalem. Praise the Lord. Nígbà tí ènìyàn ẹlẹ̀ náà yóò bá sì síwájú Olúwa ní àwọn àpéjọ, ọwọ́ ẹni tí ó bá
ọ̀nà ẹnu ọ̀nà àríwá wọlé láti sìn yóò bá ẹnu ọ̀nà gúúsù jáde. Ṣé o ti rí? Òun la ṣe máa ní chọ́ọ̀chì, kì í ṣe ibi tó o bá gbà wọlé ló máa gbà jáde. Tó o bá gba àríwá wọlé iwájú chọ́ọ̀chì, wàá gba gúúsù jáde. Ṣé o ti rí báyìí? Ṣé ti rí? Òun rèé o. Jákà nígbà tí ènìyàn ilẹ̀ náà yóò bá sì síwájú Olúwa, tí ò bá sì sìn níwájú Olúwa àwọn àpéjọ ọ̀wọ̀, ẹni tí ó bá ẹnu ọ̀nà àríwá wọlé láti sìn yóò bá ẹnu ọ̀nà gúúsù jáde. Ẹni tí ó bá sì bá ẹnu ọ̀nà gúúsù wọlé yóò sì bá ẹnu ọ̀nà àríwá jáde, kì yóò sì bá ọ̀nà ẹnu ọ̀nà tí ó bá wọlé jáde. Ṣé ẹ ti rí church? Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí lànà? Ṣé ẹ ti rí bí Ọlọ́run ṣe describe church, bó ṣe ní ẹ ṣe máa sìn? Ọmọ Séráfù, àwọn tó mọ̀ nínú Séráfù lónìí sọ fún wa, chọ́ọ̀chì tó bá gba bí ìwọlé ibẹ̀ kọ́ ló máa gbà jáde, wàá gba bí jáde. Ẹlòmíì bó ṣe wọlé sáàtì ẹ̀ mọ́ gbogbo yẹn mọ́ àmọ́ mọ́, ṣùgbọ́n yóò jáde lódì kejì àti olórí tí ó wà láàrin wọn. Nígbà tí wọ́n bá wọlé yóò sì wólẹ̀, nígbà tí wọ́n bá sì jáde yóò jáde. Àti nínú àwọn àsè àti nínú àwọn àjọ ọrẹ ẹbọ jíjẹ yóò jẹ́ éfà kan fún ẹgbọrọ akọ màálù kan, àti éfà kan fún àgbò kan, àti fún àwọn ọ̀dọ́ àgùntàn ẹ̀bùn ọwọ́ rẹ, àti òróró kan fún éfà kan. Nígbà tí olórí náà yóò bá sì pèsè ọrẹ ẹbọ sísun àtinúwá tàbí ọrẹ ẹbọ ìdúpẹ́ àtinúwá fún Olúwa, ẹnìkan yóò ṣí ilẹ̀kùn tí ó kọjú sí ìlà oòrùn fún ìyẹn orí pẹpẹ o. Tẹ́nìkan bá fẹ́ dúpẹ́, a kọjú sí ìlà oòrùn, wá ṣílẹ̀kùn ẹ̀ fún, yóò sì pèsè ọrẹ ẹbọ sísun rẹ̀ àti ọrẹ ẹbọ ìdúpẹ́ rẹ̀ bí ó ti ṣe ní ọjọ́ ìsinmi, yóò sì jáde, àti lẹ́yìn ìjáde lọ rẹ̀ ẹnìkan kì yóò sì ti ilẹ̀kùn. Praise the Lord. Ní ojoojúmọ́ ni ìwọ ó pèsè ọ̀dọ́ àgùntàn kan aláìlábàwọ́n ọlọ́dún kan fún ọrẹ ẹbọ sísun fún Olúwa. So ti gbọ́ ojoojúmọ́ ayé làámọ̀ ràgbò. Ọlọ́run mo mà dúpẹ́ o, Jésù ẹ ṣé o, ẹ ṣé lórí ayé wa o. Ojoojúmọ́ la máa rúbọ káìkáìkáìkáìkáì. Gbọ́ bí ó ti ṣe ní ojoojúmọ́ ni ìwọ ó pèsè ọ̀dọ́ àgùntàn kan aláìlábàwọ́n ọlọ́dún kan fún ọrẹ ẹbọ sísun fún Olúwa. Ìwọ ó sì máa pèsè rẹ̀ lóró òwúrọ̀. Ẹ̀yin bàbá màmá, ṣé tó bá jẹ́ báyìí náà la ṣe wá wà láyé yẹn? Kó tó lọ bí iṣẹ́, o gbọ́dọ̀ mú àgbò kan, o gbọ́dọ̀ pa á, o gbọ́dọ̀ pẹran ẹyọ kan kó tó lọ bí kankan lójoojúmọ́. Ṣé tó bá jẹ́ bẹ́ẹ̀ láyé ìṣì wà, báwo là bá ṣe rí lónìí? Kristi ó ṣe o. Ẹ ṣé Ọlọ́run. Ìwọ ó sì pèsè ọrẹ ẹbọ jíjẹ fún lóró òwúrọ̀ 10 éfà àti 10 ìyìn òróró kan láti fi po ìyẹ̀fun dáradára náà, ọrẹ ẹbọ jíjẹ nígbà gbogbo nípa àṣẹ láé fún Olúwa. Ẹ ti gbọ́, àwọn kan sì ń ṣe o, torí wọ́n ti fi láéláé yẹn sí. Àwọn kan á ní láéláé, wọ́n ṣe wí nìyẹn, bẹ́ẹ̀ náà láṣẹ máa ṣe. Àwọn kan sì ń ṣe o. Gbọ́ o, báyìí ni wọn ó pèsè ọ̀dọ́ àgùntàn náà àti ọrẹ ẹbọ jíjẹ náà àti òróró náà lójoojúmọ́ fún ọrẹ ẹbọ sísun nígbà gbogbo. Báyìí ni Olúwa Ọlọ́run wí, bí olórí bá fi ẹ̀bùn fún ẹnikẹ́ni nínú àwọn ọmọ rẹ̀, ogún rẹ̀ yóò jẹ́ ti àwọn ọmọ rẹ̀, yóò sì jẹ́ ìní wọn nípa ìjogún. Bí ó bá fi ẹ̀bùn nínú ìní rẹ̀ fún ọ̀kan nínú àwọn ìránṣẹ́ rẹ̀, nígbà náà yóò jẹ́ tirẹ̀ títí di ọdún mìíràn, yóò sì tún padà di ti olórí náà, ṣùgbọ́n ogún rẹ̀ yóò jẹ́ ti àwọn ọmọ rẹ̀ fún wọn. Olórí náà yóò sì fi ipá mú. Gbọ́ o, olórí náà kì yóò sì fi ipá mú nínú ogún àwọn ènìyàn láti lé wọn jáde kúrò nínú ìní wọn. Yóò fi ogún fún àwọn ọmọ rẹ̀ lára ìní òun tìkálára rẹ̀, kí àwọn ènìyàn mi kí ó má bàa túká olúkúlùkù kúrò ní ìní rẹ̀. Ó sì mú mi kọjá ní àbáwọ̀. Gbọ́ o, ó sì mú mi kọjá ní àbáwọ̀ tí ó wà lẹ́bàá ẹnu ọ̀nà sí àwọn yàrá mímọ́, sí àwọn àlùfáà
tí ó kọjú sí àríwá, sì kíyèsí ibi kan wà níbẹ̀ ní ìhà méjèèjì ìwọ̀ oòrùn. Ó sì wí fún mi pé èyí ni ibi tí àwọn àlùfáà yóò máa ṣe ọrẹ ìrékọjá àti ọrẹ ẹ̀ṣẹ̀, níbi tí wọ́n ò máa yan ọrẹ jíjẹ, kí wọ́n má bàa gbé wọn jáde sí àgbàlá òde láti sọ àwọn ènìyàn di mímọ́. Praise the Lord. Tẹ bá rí chọ́ọ̀chì lónìí, àwọn kan ibì kan wà ní ẹ̀gbẹ́ táwọn àlùfáà àwọn àgbààgbà ti máa ń jẹun. Àwọn tó bá kọ́ chọ́ọ̀chì tiwọn bẹ́ẹ̀, ibẹ̀ náà ti máa ń ṣe ìpàdé jíjẹ mímu tiwọn. Praise the Lord. Ṣé ti rí Bíbélì? Ṣé ti rí bí ìlànà Ọlọ́run ṣe rí? Torí ẹ̀yin kan tẹ́ ẹ̀ mọ̀ ń pa ṣọ́ọ̀ṣì, ń kọ́ ṣọ́ọ̀ṣì, ó ní bọ́n ṣe ń kọ́ ṣọ́ọ̀ṣì òun kan. Describe ṣọ́ọ̀ṣì, ó tún ní bọ́n ṣe gbọ́dọ̀ kọ́. Ẹnìṣó, ó sì mú mi jáde wá sí àgbàlá òde, ó sì mú mi kọjá ní gígùn mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá náà, sì kíyèsí olúkúlùkù igun àgbàlá náà ní àgbàlá kan gbé wà. Ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá náà ní àgbàlá tí a kàn pọ̀ lógójì ìgbọ̀wọ́ ní gígùn àti ọgbọ̀n ní ìbú. Àwọn gígùn mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ yóò jẹ́ ìwọ̀n kan náà. Ọwọ́ ilé kan sì wà yíká nínú wọn, yíká àwọn mẹ́rẹ̀ẹ̀rin, a sì ṣe ìbúdáná sí abẹ́ ọwọ́ náà yíká. Ó sì wí fún mi pé wọ̀nyí ni ibi tí wọ́n ti ń ṣe, níbi tí àwọn ìránṣẹ́ ilé náà yóò máa ṣe ẹbọ àwọn ènìyàn. Praise the Lord. Ibi tí wọ́n ti máa dáná fún ẹ̀ṣẹ̀. Èyí tó bá ti mú akọ màálù, á ti ṣe o, ẹ lọ fún àlùfáà yín ní màálù kan, ibẹ̀ yẹn náà ti máa pa, náà ti máa ṣe é. Jésù ó ṣeun ó ṣe o. Tó o bá lè dúpẹ́ lọ́wọ́ Kristi níbi tó wà, ó dáa gan o. Jésù ó ṣeun ó ṣe o. Ìwọ ló kú kémi lè yè, ìwọ ló jìyà nítorí ẹ̀ṣẹ̀ mi dádì, pàṣán lára rẹ̀ o kò máa níye o. Ẹ ṣé o Kristi, ẹ máa kú iṣẹ́. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run lára wa. Oh God, ọpẹ́lọpẹ́ Kristi o. Àìjẹ́ bẹ́ẹ̀, ẹran kọ̀ọ̀kan ó ṣẹ̀ báyìí, àgbò kan ojoojúmọ́ ló máa rúbọ ojoojúmọ́. Ọlọ́run ẹ ṣé o fún àánú tá a rí gbà. Àánú la rí gbà o, àánú la rí gbà o. Ó dáa kí ènìyàn mọ Bíbélì. Sórí tó o bá ka Bíbélì, tó o bá mọ̀ ó mọ nǹkan kan, ó tí ì mọ nǹkan kan, ó pé. Sórí tó bá ti mọ ọ̀rọ̀ Ọlọ́run, gbogbo wàá rí gbogbo ìgbékalẹ̀ ayé yìí bí wọ́n ṣe tó ọwọ́ Ọlọ́run ni gbogbo rẹ̀ ti wá. Gẹ́lẹ́ èyí táwọn babaláwo múra wọn tán láwọn ń ṣe yẹn, Ọlọ́run láyé ìgbà yẹn ọwọ́ Ọlọ́run ló ti wá. Ewé àti egbò, gbogbo nǹkan dúdú tán láwọn ń ṣe yẹn, ọwọ́ Ọlọ́run ló ti wá. Wọ́n pẹran, wọ́n rúbọ, ọwọ́ Ọlọ́run ló ti wá. Torí bọ́n ṣe ń pa nígbà yẹn nìyẹn, ẹ̀jẹ̀ yẹn náà lọ́lọ́run fẹ́ gbà. Èyí táwọn dẹ̀ lọ mú iṣẹ́ ìṣègùn tán ń ṣe inú alálùpàídà Íjíbítì, àwọn ni wọ́n ń ṣe, ibẹ̀ náà wọ́n ti rí. 7 book of Moses, 9 book of Moses, 10 book of ìwé oògùn ni òun ló wà lọ́wọ́ wọn tán fi operate. Òun ni wọ́n ti kọ́kọ́ ń ṣe. Ṣé o dẹ̀ rí ṣọ́ọ̀ṣì nígbà tí ṣọ́ọ̀ṣì máa bẹ̀rẹ̀, ọwọ́ Kristi, ọwọ́ Ọlọ́run náà ló ti wá. Mi ò gbẹran mọ́, mi ò lè gbà, mi ò lè rọ́jú gbẹran. Ẹran gbígbà yẹn sún mi. Mo fẹ́ fira mi rúbọ lẹ́ẹ̀kan kí n mójú mi kú o. Mọ Bíbélì gan o, mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ènìyàn ò kàn ní máa ṣì ẹ́, wọ́n ní máa gbá ẹ síra báyìí. Ó máa ń jọ mí lójú nígbà tí Kristẹ̀ méjì bá sọ fún wa pé ìwọ ò mọ Bíbélì, ìwọ ò mọ̀rọ̀. Nígbà tí a jọ gbé Bíbélì dání tó yẹ kó máa ka Bíbélì, kẹ́nìkan tún jẹ́ Kristẹni kó tún máa sọ fún ẹ wípé ò mọ Bíbélì, nígbà tó ò mọ̀ tòótọ́, tó ò ní kà á, ẹ máa fi Bíbélì rọrí. Mọ Bíbélì ká kó yí ẹ, mọ ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí ọ̀rọ̀ yẹn gbénú ẹ, ẹnìkan ò ní pòkọ́ rádaràda fún ẹ. Praise the Lord. Ẹja nìṣó, a ti wà ní 47 o. Ẹ̀yin orí TikTok, God bless you, I love you. Èmi fẹ́ kúrò ní TikTok o. Ẹ máa bọ̀ ní Facebook. Ẹ ṣé gan. Mo kàn ní kí n ṣe díẹ̀ lónìí live ni. Ẹ ṣé o. Ẹ máa bọ̀ ní Facebook. God bless you all.
ẹ̀yin orí Facebook ẹ ṣé o ó yá ẹja lọ 47. Ó sì mú mi padà wá sí ibi ilẹ̀kùn ilé náà, sì kíyèsí omi tú jáde láti abẹ́ ìloro ilé náà níhà ìlà oòrùn, nítorí iwájú ilé náà wà ní ìlà oòrùn. Omi sì ń wálẹ̀ láti abẹ́ apá ọ̀tún ilé náà ní gúúsù pẹpẹ. Kábíyèsí Olódùmarè. Mo rí ṣọ́ọ̀ṣì kan, òun náà ṣe gbẹ́ kànga sí ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì Kọ̀tún, ẹ̀gbẹ́ ẹ̀ báyìí kànga wà ń bẹ̀ ní ẹ̀gbẹ́ pẹpẹ. Kànga obìnrin kì í bu, obìnrin ò lè débẹ̀, ọkùnrin ló máa ń pọ́n. Ibi tẹ́ ti rí nìyí, ókè ṣé ti rí àbí apá ọ̀tún ilé náà ní gúúsù pẹpẹ. Ó sì mú mi jáde ní ẹnu ọ̀nà ìhà àríwá, ó sì mú mi yí wá ọ̀nà òde sí ẹnu ọ̀nà òde ní ọ̀nà tí ó kọjú sí ìlà oòrùn. Sì kíyèsí omi sàn jáde láti ìhà ọ̀tún. Nígbà tí ọkùnrin náà jáde sí ìlà oòrùn pẹ̀lú okùn kan lọ́wọ́ rẹ̀, ó sì wọn 1000 ìgbọ̀nwọ́. Ó sì mú mi la omi náà já, omi náà sì dé kókósẹ̀. Ó tún wọn 1000, ó sì mú mi la omi náà já, omi náà dé eékún. Ó sì wọn 1000, ó sì mú mi là á já, omi náà dé ẹ̀gbẹ́. Ó sì wọn 1000 odò tí kò lè wọ̀, nítorí omi ti kún, omi ìlúwẹ̀ẹ́, odò tí kò ṣeé ré kọjá. Ó sì wí fún mi pé, ọmọ ènìyàn, ìwọ rí ìyí bí? Ó sì mú mi padà wá sí bèbí odò náà. Nígbà tí mo padà sì kíyèsí igi púpọ̀ wà ní ìhà ìhín àti ìhà ọ̀hún ní etí odò náà. Ó sì wí fún mi pé, omi wọ̀nyí tú jáde sí ilẹ̀ ìlà oòrùn, wọ́n sì ń sọ̀kalẹ̀ lọ sí pẹ̀tẹ́lẹ̀ sí ìwọ̀ òkun lọ. Nígbà tí a sì mú wọn wọ inú òkun, a sì mú omi wọn lára dá. Yóò sì ṣe pé, ṣé ẹ gbọ́ ìtumọ̀ tán wí bẹ́ẹ̀? Omi tó ń tú jáde yẹn tó a máa sàn lọ sínú òkun. Bó bá ti ń sàn lọ sínú òkun, a máa ṣe ìwòsàn wọn, a máa mú wọn lára dá. Yóò sì ṣe pé ohunkóhun tí ó bá wà láyé tí ń rákò níbikíbi tí odò méjì bá dé yóò wà láàyè. Ọ̀pọ̀lọpọ̀ ẹja yóò sì dìde, nítorí omi wọ̀nyí yóò dé ibẹ̀, a ó sì mú wọn lára dá. Ohun gbogbo yóò sì yè níbikíbi tí odò náà bá dé. Praise the Lord. Yóò sì ṣe pé àwọn apẹja yóò dúró lórí rẹ̀ láti Egdedi títí dé Enegnamu. Wọn ò sì jẹ́ ibi láti na àwọ̀n sí. Ẹja wọn ò sì dàbí ìrù wọn bí ẹja òkun ńlá lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ibi rẹ̀rẹ̀ àti ibi ìrà rẹ̀ ni a kì yóò mú lára dá. A ó sì fi wọ́n fún iyọ̀. Ohun tó ń pè lókun lónìí nìyẹn o. A fi kí ni o? Orísun ẹ̀ fún kí ni o? Iyọ̀. Ìkan wà, ìkan ọ̀sà, ìkan tiyọ̀. Àti lẹ́bàá odò ní etí rẹ̀ ní àhín àti ní àhún ní gbogbo igi jíjẹ yóò hù, tí ewé rẹ̀ kì yóò sì rọ, tí èso rẹ̀ yóò sì hùn, yóò sì máa so èso tútù rẹ̀ ní oṣù rẹ̀. Nítorí omi wọn láti ibi mímọ́ ni wọ́n ti ń tú jáde. Èso rẹ̀ yóò sì jẹ́ fún jíjẹ àti fún ewé rẹ̀ fún ìmúláradá. Ṣé ẹ ti rí ìtumọ̀ rẹ̀? Ṣé ẹ ti rí ibi tó ti sàn wá? Ẹ̀gbẹ́ pẹpẹ tí Olúwa ní kí wọ́n fi sílẹ̀ ní ìlà oòrùn, ibẹ̀ ni Ọlọ́run ti ń tú omi jáde. Omi yẹn ló ń sàn lọ sínú òkun. Praise the Lord. Ìkan orísun rẹ̀ kò múyàn lára dá, ìkan orísun rẹ̀ múyàn lára dá. Iyọ̀ òun ni kí ni o? Èyí tó ní iyọ̀, ewé oríṣiríṣi a máa tú níbẹ̀, a máa jẹ́ fún jíjẹ. Ewé a máa so èso. Praise the Lord. Báyìí ni Olúwa Ọlọ́run wí, èyí ni yóò jẹ́ ààlà tí ẹ̀yin ò fi jogún ilẹ̀ náà fún ara yín, fún ẹ̀yà 12 Ísírẹ́lì. Jósẹ́fù ní ìpín 2, ẹ̀yin ò sì jogún rẹ̀, olúkúlùkù bíi ti èkejì rẹ̀. Èyí tí mo ti gbé ọwọ́ mi sókè
láti fi fún àwọn bàbá yín. Ilẹ̀ yìí yóò sì bọ́ sọ́dọ̀ yín fún ogún. Praise the Lord. Èyí ni yóò sì jẹ́ ààlà ilẹ̀ náà ní àríwá láti òkun ńlá ní ọ̀nà Etnoti bí a ti ń lọ sí Ṣedadi, Amati, Berota, Sibramu tí ó wà láàrin ààlà Damasku àti ààlà Hamati, Hasahatikonu tí ó wà ní agbègbè Urani. Ààlà àti òkun yóò sì jẹ́ Asrenani, ààlà Damasku àti àríwá ní àríwá, àti ààlà Hamati, èyí sì ní ìhà àríwá. Àti ní ìlà oòrùn ẹ ó wọ́n láti àárín Arunani àti láti àárín Damasku àti láti àárín Gileadi àti láàrin ilẹ̀ Israẹli lẹ́bàá Jọ́dánì láti ààlà títí dé òkun ìlà oòrùn. Èyí ni ìlà oòrùn. Àti ìlà gúúsù sí gúúsù àti Tamari títí dé omi ìjà ti Kadesi pẹ̀tẹ́lẹ̀ sí òkun ńlá. Èyí ni ìhà gúúsù. Ìhà ìwọ̀ oòrùn pẹ̀lú yóò jẹ́ òkun ńlá láti ààlà bí a ti ń lọ sí Hamati. Èyí ni ìhà ìwọ̀ oòrùn. Báyìí ni ẹ ó pín ilẹ̀ yìí fún ara yín gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà Israẹli. Yóò sì ṣe pé ibo ni ẹ ó fi ìpín ní ogún fún ara yín àti fún àwọn àlejò tí ó ṣe àtìpó láàrin yín tí wọ́n bí ọmọ láàrin yín. Wọn ò sì rí yín bí ìbílẹ̀ nínú àwọn ọmọ Israẹli. Wọn ò bá yín pín ní ogún láàrin àwọn ẹ̀yà Israẹli. Yóò sì ṣe pé ní ẹ̀yà àti àlejò bá ṣe àtìpó, níbẹ̀ ni ẹ ó fún un ní ogún ni Olúwa Ọlọ́run wí. Praise the Lord. A ti wà ní 48. Praise the Lord. A wà ní 48 báyìí. Wọ̀nyí ni orúkọ àwọn ẹ̀yà náà láti òpin àríwá títí dé ọ̀wọ́ ọ̀nà Etnonu. Bí o bá ń lọ sí Hamati, Asenani létí Damasku ní àríwá dé ọwọ́ Hamati wọ̀nyí sá ní ìhà rẹ̀ ní ìlà oòrùn àti ìwọ̀ oòrùn. Ìpín kan fún Dani àti ní agbègbè Dani láti ìhà ìlà oòrùn dé ìhà ìwọ̀ oòrùn. Ìpín kan fún Aṣeri àti ní agbègbè Aṣeri láti ìlà oòrùn àní títí dé ìhà ìwọ̀ oòrùn. Ìpín kan fún Naftali àti ní agbègbè Naftali láti ìlà oòrùn dé ìhà ìwọ̀ oòrùn. Ìpín kan fún Manase àti ní agbègbè Manase láti ìlà oòrùn dé ìhà ìwọ̀ oòrùn. Ìpín kan fún Efraimu àti ní agbègbè Efraimu láti ìhà ìlà oòrùn àní títí dé ìhà ìwọ̀ oòrùn. Ìpín kan fún Rúbẹ́nì àti ní agbègbè Rúbẹ́nì láti ìlà oòrùn àní títí dé ìhà ìwọ̀ oòrùn. Ìpín kan fún Júdà àti ní agbègbè Júdà àti ní ìlà oòrùn dé ìhà ìwọ̀ oòrùn. Yóò sì jẹ́ ọrẹ ti ẹ̀yin yóò ta 12,000 ìjẹ ní ìbú àti ní gígùn bí ọ̀kan nínú àwọn ìpín yòókù láti ìhà ìlà oòrùn dé ìhà ìwọ̀ oòrùn. Ibi mímọ́ yóò sì wà ní àárín rẹ̀. Ọrẹ tí ẹ̀yin yóò fi ta fún Olúwa yóò sì jẹ́ 12,000 ní gígùn àti ní 5,000 ìbú àti fún wọn àní fún àwọn àlùfáà
ni ọrẹ mímọ́ yóò jẹ́. Ní ìhà àríwá 12,000 ní gígùn, àti ní ìwọ̀ oòrùn 5,000 ní ìbú, àti ní ìlà oòrùn 5,000 ní ìbú, àti ní ìhà gúúsù 12,000 ní gígùn. Ibi mímọ́ yóò sì wà láàrin rẹ̀, yóò jẹ́ ti àwọn àlùfáà tí a yà sí mímọ́. Praise the Lord. Nínú àwọn ọmọ Sádókù tí wọ́n ti pa ìlànà mímọ́ tí wọ́n kò sì ṣìnà ní ìṣìnà àwọn ọmọ Ísírẹ́lì, àwọn Léfì tí ó ṣìnà bíi àwọn ọmọ Léfì tó ṣìnà. Ọrẹ ilẹ̀ tí a ti ta yìí yóò jẹ́ ohun mímọ́ jùlọ fún wọn ní agbègbè àwọn Léfì. Àti ní ìkọjú sí agbègbè àwọn àlùfáà ni àwọn Léfì yóò ní 12,000 ní gígùn àti 5,000 ní bíbù. Igun gbogbo rẹ̀ yóò jẹ́ 12,000 ní ìbú rẹ̀ 5,000. Wọn kì yóò sì ta nínú rẹ̀, wọn kì yóò sì fi ṣe pàṣípààrọ̀. Bẹ́ẹ̀ ni wọn kì yóò sì fi àkọ́so ilẹ̀ náà ní ọwọ́ ẹlòmíràn, nítorí pé ó jẹ́ mímọ́ fún Olúwa. Àti 25,000 tí ó kù ní ìbú ní ìkọjú sí 12,000 náà yóò jẹ́ ibi àìmọ́ fún ìlú ńlá náà, fún ibùgbé àti fún agbègbè ìlú ńlá náà yóò sì wà láàrin rẹ̀. Wọ̀nyí ni yóò jẹ́ ìwọ̀n rẹ̀: ní ìhà àríwá 2,500, àti ní ìhà gúúsù 2,500, àti ní ìlà oòrùn 2,500, àti ní ìwọ̀ oòrùn 2,500. Àwọn agbègbè ìlú náà yóò jẹ́ ìhà àríwá 50. Kábíyèsí o. Gúúsù 50, àti ní ìlà oòrùn 50, àti ní ìwọ̀ oòrùn 50, àti ìyókù ní gígùn. Ní ìkọjú sí ọrẹ ti ìpín mímọ́ náà yóò sì jẹ́ 5,000 ní ìlà oòrùn àti 5,000 ní ìwọ̀ oòrùn, yóò sì wà ní ìkọjú sí ọrẹ ìpín mímọ́ náà, àti ìbísí rẹ̀ yóò jẹ́ fún oúnjẹ fún àwọn tí ń sìn ní ìlú náà. Àwọn tí ń bá ń sìn ní ìlú náà yóò sì máa sìn láti inú gbogbo ẹ̀yà Ísírẹ́lì. Gbogbo ọrẹ náà yóò jẹ́ 12,000. Nípa 12,000 ẹ ó sì ta ọrẹ mímọ́ náà igun 4 pẹ̀lú ní ìlú fún ìlú ńlá, àti ìyókù yóò jẹ́ ti olórí ní ìhà kan, àti ní ìhà kejì ọrẹ mímọ́ náà, àti ní ti ibi ńlá náà ní ìkọjú sí 12,000 ọrẹ ti agbègbè ìlà oòrùn, àti ní ìwọ̀ oòrùn ní ìkọjú sí 12,000 ní agbègbè ìwọ̀ oòrùn ní ìkọjú sí àwọn ìpín tí olórí yóò sì jẹ́ ọrẹ mímọ́ náà. Ibi mímọ́ ilé náà yóò sì wà láàrin rẹ̀, àti láti ìní àwọn Léfì, àti láti ìlú ńlá náà láàrin èyí tí ń ṣe ti olórí láàrin agbègbè Júdà, àti láàrin agbègbè Bẹ́ńjámínì yóò jẹ́ ti olórí. Àti fún àwọn ẹ̀yà yòókù láti ìhà ìlà oòrùn dé ìhà ìwọ̀ oòrùn, Bẹ́ńjámínì ìpín kan, àti ní agbègbè Bẹ́ńjámínì láti ìlà oòrùn dé ìwọ̀ oòrùn, Símónì ìpín kan. Àti kàtán o, ọ̀yá Olúwa ṣé o. Àti ní agbègbè Símónì láti ìlà oòrùn dé ìhà ìwọ̀ oòrùn, Ísákárì ìpín kan, àti ní agbègbè Sákárì láti ìlà oòrùn dé ìwọ̀ oòrùn, Sébúlónì ìpín kan. Àti ní agbègbè Sébúlónì láti ìlà oòrùn dé ìwọ̀ oòrùn, Gádì ìpín kan. Àti ní agbègbè Gádì ní ìhà gúúsù sí gúúsù, agbègbè náà yóò jẹ́ láti Tamari dé omi ìjà ti Kádésì àti odò títí dé òkun ńlá. Èyí ni ilẹ̀ náà tí ẹ̀yin ò fi ìbò pín ní ogún fún àwọn ẹ̀yà Ísírẹ́lì. Wọ̀nyí ni ìpín wọn ni Olúwa Ọlọ́run wí. Ṣé ti rí wípé ọwọ́ Ọlọ́run ló ti wá? Wọ̀nyí ni ìbájáde ìlú náà láti ìhà àríwá 2,500 òṣùwọ̀n. Àwọn bodè ìlú náà yóò jẹ́ gẹ́gẹ́ bí orúkọ wọn ẹ̀yà Ísírẹ́lì. Bodè 3 ní àríwá, bodè Rúbẹ́nì kan, bodè Júdà kan, bodè Néfì kan, àti ní ìlà oòrùn 2,500, àti bodè 3
àti bodè Joseph ọ̀kan, bodè Benjamin ọ̀kan, bodè Dani ọ̀kan, àní ìhà gúúsù 2,500 ìwọ̀n, àti bodè mẹ́ta, bodè Simoni ọ̀kan, bodè Sakari ọ̀kan, bodè Sebuloni ọ̀kan, ní ìwọ̀ oòrùn 2,500 pẹ̀lú bodè mẹ́ta wọn, bodè Gadi ọ̀kan, bodè Aseri ọ̀kan, bodè Neftali ọ̀kan. Ó jẹ́ 10,000 ìwọ̀ yíká. Orúkọ ìlú ńlá náà láti ijọ́ náà lọ ni yóò máa jẹ́ Olúwa ń bẹ níbẹ̀. Olúwa ń bẹ níbẹ̀ lórúkọ ìlú yẹn yóò máa jẹ́. Olúwa ń bẹ níbẹ̀. Praise the Lord. A ti parí ìwé Ezekiel o. Olúwa ń bẹ níbẹ̀ lórúkọ ìlú yẹn o. Ó ní ìlú Ísírẹ́lì, ibi tí Olúwa ń bẹ. Olúwa ń bẹ. Praise the Lord. Lórúkọ Jésù Kristi, a ò ní fi eléyìí ṣe àṣemọ. Ní agbára Ọlọ́run ní ọjọ́ Thursday. Ẹ jẹ́ n wò ná, ibo láti bẹ̀rẹ̀ 45. Ní ọjọ́ Thursday, a máa bẹ̀rẹ̀ ìwé Daniel àti dé Daniel o, àti dé Daniel. A máa ka Daniel lágbára Ọlọ́run. Ẹ ṣé púpọ̀ bàbá màmá, mo fìyọ́nú Ọlọ́run bẹ̀ wá. Máa ṣe ohun gbogbo bí ẹni tí ò ní dọ̀la. Máa nífẹ̀ẹ́ ọmọlàkejì dénú. Wò ó, àkókò yìí kọ́ ló máa jàjàdíjú. Ó dọ̀run o, ó dọ̀run. Àní ṣe pọ̀ tó o bá fi ayé ẹ fún Kristi. Who told you wípé o máa rẹ́ni yẹn lọ́run? Báwo lo ṣe mọ̀ pé o máa délé? Báwo lo ṣe mọ̀ pé o máa ń sọ̀rọ̀ lọ́run? Mo béèrè, ṣé o mọ̀ bóyá o máa ń sọ̀rọ̀ ńbẹ̀? Bóyá wọ́n ti ẹ̀ mọ́ra wọn. Oníkálùkù kàn máa dúró gbùngbùngbù náà la máa retí ìdájọ́. Hello, ó bẹ́tà lọ́rẹ́ lọ làjà. Ẹni tó lóòní bá parí ìjà yẹn lọ wá ìlàjà, lọ nífẹ̀ẹ́ ọmọlàkejì dénú. Ìfẹ́ ni Ọlọ́run. Ẹ yé gbé ìfẹ́ ọ̀tẹ̀. Ẹ yé ṣe orílẹ̀-èdè òrìṣà. Ẹ yé gbègbè ayé òrìṣà. Ẹ yé fi òrìṣà bara yín jẹ́. Ẹ nífẹ̀ẹ́ ọmọlàkejì dénú o, torí ìfẹ́ ni Ọlọ́run o. Inú ìfẹ́ ni Ọlọ́run ń gbé. Ẹ jẹ́ ká fi ìfẹ́ kóra wa pọ̀. Ọmọ Séráfù sí Séráfù, orílẹ̀-èdè sí orílẹ̀-èdè, mùsùlùmí sí mùsùlùmí, àáfàá sí àáfàá, aláwo sáláwo, oníkálùkù. Ẹ jẹ́ ká gbé ní ìrẹ́pọ̀. Ìjọba Ọlọ́run dé tán. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, ìjọba Ọlọ́run dé tán ni o. Ibi tó bá ti ká mọ́ ẹ lọ́wọ́ náà ni o. Ohun tó bá ti jẹ náà ló gbé fò o. Ó ti lọ náà nìyẹn. Ẹni tó bá ti sùn tó ti lọ, ìjọba Ọlọ́run tiẹ̀ ti dé nìyẹn o. Hello, ìwọ tó bóyá nǹkan kan ṣẹlẹ̀, ó bá ẹ ogun dé, ó kú, ìjọba Ọlọ́run tiẹ̀ ti dé nìyẹn o. Ìjọba Ọlọ́run tiẹ̀ ti dé nìyẹn. Àwáwí ò ní sí lọ́jọ́ náà mọ́. Máa múra sílẹ̀, kò ní sí àwáwí o. Àwáwí ò ní lè sí lọ́jọ́ náà wípé wọn ò wàásùn fún ọ. Àwáwí ò ní sí lọ́jọ́ náà wípé ò gbọ́ wàásùn rí. Àwáwí ò ní sí wípé àwọn kan ò pariwo wípé Kristi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Jẹ́wọ́ Kristi lólúwa àti olùgbàlà. Ó ní láìsí kíni o, láìsí èmi ẹ ò lè rí bàbá. Ojú ọ̀nà yẹn náà ni o. Ọ̀dọ̀ rẹ̀ ló máa gbà kọjá. Praise the Lord. Fi ayé rẹ fún o. Kristi ò ní pẹ́ dé mọ́. Ó ń bọ̀ onídàájọ́ ayé. Ó ń bọ̀ onídàájọ́ ayé. Fàyè rẹ fún Kristi kò ní pẹ́ dé mọ́ o. Ó ń bọ̀ onídàájọ́ ayé. Mọ́mì dádì, ó ń bọ̀ onídàájọ́ ayé. Fàyè rẹ fún Jésù kò ní pẹ́ dé mọ́ o. Yóò dára fún wa. Mo gbàdúrà fún èmi àti ẹ. Oṣù tó ń bọ̀ ní sọjí wa o. Ọ̀la báyìí ló máa kù oṣù kan gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Ìsọjí wa. Gbogbo àwọn ọmọ Séráfù tá a wà ní kíni o. Ojú òre gbogbo bẹ̀yẹn ibẹ̀ láti fẹ́ ṣe ìsọjí Ògùn State.
ẹ jẹ́ kí gbogbo wa pàdé ńbẹ̀. Ọlọ́run máa bá wa ṣe o. On the 16 oṣù tó ń bọ̀, ẹ dẹ̀ bá wa dá sí, ẹ bá wa dá sí ìsọjí wa. Ẹ rí pé mò ń gbé ìgboro láti fẹ́ ṣe, orí títì ni. Ààbò Ọlọ́run yóò dájú lórí wa o. Àní kúkú ọ̀wọ́wọ́, ààbò Ọlọ́run yóò dájú. Ẹ jẹ́ ká dá sí. Ọlọ́run yóò dẹ̀ máa á ṣọ́ wa lọ, á ṣọ́ wa bọ̀. A ò ní rí dààmú. Ìlú Èkó yóò gba àlàáfíà, Ògùn á gba àlàáfíà, gbogbo ìlú á gba àlàáfíà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run á bá wa ṣẹ́gun àwọn olóṣèlú wa. Àwọn ọmọ yìí wọ́n á dẹ̀ padà sílé wọn láyọ̀ àti àlàáfíà. Bí mo tilẹ̀ mọ̀ wípé ó ti ṣẹ́ tìgbà kan. Ó ti ṣẹ́ tìgbà kan. Ọ̀tọ̀ níbi tán wà tẹ́lẹ̀, ọ̀tọ̀ níbi tán wà báyìí. Mo mọ̀ wípé wọ́n á gba òmìnira wọn pátápátá. Gbogbo ohun tó pamọ́ níbẹ̀ ojú Ọlọ́run tó. Ọlọ́run yóò ràn wá, á ṣàánú wa lórílẹ̀‐èdè yìí o. Ẹ̀yin Nàìjíríà, ẹ̀yin tí ẹ kó Nàìjíríà dání, ẹ rántí ibi tẹ́ ń lọ lọ́jọ́ ikú. N tí mo á sọ fún yín nìyẹn. Bẹ́ẹ̀ ṣe fìyà jẹ wá yìí, Ọlọ́run á kó àwa ti ẹ̀ yọ o. Ṣùgbọ́n lórí ohun gbogbo tó ń ṣe, nígbà tó bá kù wọ́ nìkan bẹ̀rù ikú, rántí Ọlọ́run wípé orí ọ̀fẹ́ lórí gbà. Ipò tí mo wà yìí, orí ọ̀fẹ́ ni mo máa rí gbà. Ṣé mi ò máa ṣí orí ọ̀fẹ́ yẹn lò? Béèrè lọ́wọ́ rẹ̀. Ipò tí mo wà yìí, ṣé mi ti ṣí orí ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi lò? Ṣé mi ti misuse ẹ̀? Odórí ọ̀fẹ́ láti dé Senate, olórí ọ̀fẹ́ láti di governor, olórí ọ̀fẹ́ láti di president. Béèrè lọ́wọ́ rẹ̀, ṣé tí mò ń ṣe yìí, ṣé ìgbẹ̀yìn mi máa dáa? Ẹ jẹ́ kí ẹ̀rí ọkàn wà nínú gbogbo tẹ́ ń ṣe. Ẹ ní ẹ̀rí ọkàn. Ẹ fi ìbẹ̀rù sin Ọlọ́run. Ẹ fi ìbẹ̀rù sí orílẹ̀-èdè yìí o. Torí àtúbọ̀tán, wọ́n ní ọba tó jẹ táyé rójú ni orúkọ rẹ̀ ò ní parẹ́ nínú ìwé ìtàn. Ọba tó dẹ̀ jẹ́ tí orílẹ̀-èdè dàrú, orúkọ rẹ̀ náà ò ní parẹ́. Ẹ múra sí i. Wò ó, máa jó lọ mò ń wẹ̀yìn rẹ̀. Ẹ máa jó lọ. Ọlọ́run náà ń bọ̀, á ṣèdájọ́ fóníkálùkù. God bless you. Ọmọ Mósè Orímọládé, one love. Àwọn ọmọ Sẹ́ráfù, stay safe. Àkókò yìí, gbogbo chọ́ọ̀chì tó bá ti mọ̀ wípé ó wà ní igbó ni ẹ wà, ẹ suspend for now o. Chọ́ọ̀chì tó bá ti súnmọ́ gbòòrò, tẹ́ mọ̀ pé ìgboro, online ni kẹ́ ti máa ṣe ohun gbogbo ń sìn. Kò síbi tẹ́ ẹ ti lè ṣèṣì. Ẹ lè ṣèṣì náà orí fóònù. Ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn. Ṣó ti yé? Bí físíkà ò bá ṣe é ṣe, ẹ sọ di online o. Ẹ máa ṣe lórí WhatsApp, orí gbogbo ẹ̀, orí ẹ ti pọ̀ o. Ẹ sí péjì fáwọn èèyàn yín. Ẹ máa worship Ọlọ́run níbẹ̀, kò síbi tí ò ti ń gbọ́. COVID-19 ti jẹ́ kó yó ní kálukú pé kò síbi tó ti pè mí tí mi dáhùn. Ibi ẹ bá sà ti kóra yín jọ tó jẹ́ 2 mẹ́ta, ó ní mo wà ń bẹ̀. Bó jẹ́nu yàrá ẹ̀ ni, Ọlọ́mọdé wà ń bẹ̀. Ibi gbogbo ló mọ̀dẹ̀ wá. Kó wọn jọ sí WhatsApp, ẹ mọ̀ ṣe ọ̀sìn ń bẹ̀. Ṣe ìdámẹ́wàá, gbé síbẹ̀. Táìtì rí ẹni tó bá fẹ́ san táìtì ẹ̀ kó san. Ẹni adúpẹ́ ń bẹ̀ kó ṣe voice note, ọpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó pa mí mọ́. Ẹ ti ṣèsìn. Kò dìgbà ẹ bá forí kunkun lọ sí ṣọ́ọ̀ṣì kan kó yín lọ o. Mo bẹ̀ yín o. Ẹ jẹ́ ká wà ní ojúbà ìlàlá. Àkókò ìkọ́lé èèyàn máa lọ fìrìfìrì. À ń re meeting ni o. Àwọn oní meeting, à ń re meeting o. Orí ilé gbọ́n, orí ìsàlẹ̀. Ẹ jọ̀ọ́ o. Ẹ̀yin ọ̀nà Ìlọrin yẹn. Ẹ dákun o. Gbogbo meeting yín sìn ẹ jẹ́ kó máa jẹ́ online meeting. Program tó bá ti jọmọ́ ọ̀nà igbó, ẹ suspend ẹ o. Èyí tó sì jẹ́ gbòòrò gan, ọwọ́ Jésù la fẹ̀mí wa lé. Kán má ṣẹ̀ṣẹ̀ ní ẹ̀yìn tí igbó pọ̀ ní sáìdì ibẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́, bọ́lọ́run bá ń ṣọ́ wa, ẹ jẹ́ káwa náà ṣe kíni? Ẹ jẹ́ ká ṣọ́ra wa. Ààbò Ọlọ́run yóò dájú lórí wa. Ọ̀sẹ̀ yìí máa dára fún wa. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́. I love you. I love you all. Ọmọ Mósè Orímọládé, one love. God bless Nigeria. God bless Seraph. God bless me. God bless you. Bye for now.